Live and station are same thing. Live and station. Nílùú Ìjẹ̀bú Òde la wà báyìí. Tẹ́ bá wò wá dáadáa nílùú Ìjẹ̀bú Òde báyìí. A wà pẹ̀lú màdámù yìí. Ẹ wo màdámù yìí dáadáa, ẹ má fọwọ́ kàn mí. Wọ́n ní àwọn bímọ bébì. Bébì yẹn dànù. Tani bébì yẹn wà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní àwọn bímọ bébì. Ṣùgbọ́n bébì yẹn aṣọ ọ̀bá wọn lónìí. Ẹ tó bá yẹ ṣẹ̀ bímọ bébì ẹ máa rí pé ọmú ẹ̀ máa kú. Á máa ṣe wá nípa fún ọmọ yẹn lọ́yàn. Ọmọ ẹ̀ tiẹ̀ máa sẹ̀ ní bébì lọ́wọ́ yìí. Ṣùgbọ́n ó yà wá lẹ́nu. Kó má jẹ́ wípé akọ̀tì ẹ̀ ń sọ̀rọ̀ lásán ìrí bébì yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé bébì yẹn jáde. Ẹ bá mi gbé wá. Ẹ bá mi gbójú ẹ̀rùn. Bébì lélẹ́yìí o, ẹ wò á mọ́ bí tó ti gbégbé. Ẹ wo màdámù tó lòun bí ọmọ yìí. Ẹ wò ẹ wojú ẹ̀. Ẹ wò ẹ rí pé ọmú yẹn ò sẹ̀ rárá. Kò sí nǹkan kan lọ́mú yẹn rárá. Gbogbo ọyàn wọn ní ìsìn kò tiẹ̀ sí pé wọ́n breastfeed ọmọ rárá. Kò sí nǹkan kan lọ́mú yẹn rárá. Ó yà wá lẹ́nu. Ẹ wo bébì yẹn. Àmọ́ bí tó ti gbégbé o. Ó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ní ọdẹ orí. Ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ya wèrè. Ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó sínwín. Bí màdámù mọ́lẹ́ ti bẹ́ẹ̀rì ọmọ yìí. Ẹ sọ̀rọ̀ kí ló ṣe yín tẹ̀ sága. Bí mọ́lẹ́ ti bẹ́ẹ̀rì ọmọ yìí. Ẹ sọ̀rọ̀ náà bí mọ́lẹ́ ti bẹ́ẹ̀rì ọmọ yìí. Kí lórúkọ ọmọ yìí? Dáhùn wà ní dáhùn ẹ bá wa sọ̀rọ̀ díẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀sán yìí ìgbà táwọn èèyàn rí i pé ó gbé ọmọ yẹn wọ́n wí pé wọ́n rí lánàá kò sọmọ lọ́wọ́ ẹ̀. So as at today aṣáàbọ̀dẹ̀ rí pé àwọn èèyàn pélé lórí. I was coming to mo rí pé kí ló ṣẹlẹ̀ gbàtí máa débẹ̀ mo rí táwọn èèyàn ń bẹ̀ pé kó jọ kó gbé ọmọ wẹ̀lẹ̀ torí bó ṣe ń ṣe wọ́n notice pé ọmọ yẹn ò ṣọmọ yẹn wọ́n wá ń bẹ̀ pé jọ gbọ́ ọmọ yẹn wọ́n ní báwo lẹ ṣe máa bẹ̀ ó wá ń fún ọrùn ọmọ yẹn ó ti ń fún ọrùn gbàtà rí pé gbàtí gbogbo wọn ṣe bẹ̀ sí ń pariwo wọ́n á wí pé tó o bá ná obìnrin ò ní gbé ọmọ ọwọ́ ẹ̀ lẹ̀ wọ́n á pè èèyàn kan kó di ọwọ́ ẹ̀ kan mú èmi wá dí kejì mú ìfọ́ títí mo wá fún ó wá ju ọmọ yẹn lẹ̀ but ọmọ yẹn ò balẹ̀ á ti tègbé ọmọ yẹn ìgbà tá a bẹ̀ sí ń lù ló wá bẹ̀ sí ń sọ̀rọ̀ bolo ti wá oní J4 so what we observe about the whole thing ni pé ọmọ yìí fresh tó bá jẹ́ òun ló ní ọmọ yìí tó bá jẹ́ òun ló ní ọmọ yìí as she is abnormal ọmọ yẹn kò ní fresh I look tattered ọmọ yìí jẹ́ ọmọ tó jẹ́ pé èèyàn kan gbé sílẹ̀ ó kàn sáré ṣe nǹkan kan ó wá sáré gbé àwọn aláṣẹ change pampers ẹ̀ bọ́ aṣọ ọrùn ẹ̀ neat ṣe understand bá ṣe observe yẹn láti fi bú so I had to put in a call through but we are very sure pé òun kọ́ ló ní ọmọ yẹn that's why we just have to call out on time pé ta ló ní ọmọ yẹn tẹ́ bá wò dáadáa ṣe rí pé aṣọ ọrùn ọmọ yẹn yìí neat ojú ọmọ yẹn clean ọmọ tó bá jẹ́ òun ló ní ọmọ yìí àwa la ṣe fi pampers rẹ̀ but what we are trying to say here now is ọmọ yìí ọmọ tó gbé ń bì kan ni so ìyá ọmọ yìí máa ti máa wá ẹ wo aṣọ ọmọ yìí ẹ máa rí pé aṣọ ọmọ yìí neat yẹ́ ẹ̀ ló wọ̀ fún so this and again gbàtà tó máa rí abá owó lọ́wọ́ ẹ̀ but what she's trying to tell us now is that question ẹ̀ she's saying ọkàn sọ oríṣiríṣi if she's disguising we don't know but one thing for sure is the baby is not her baby. Owó ta tẹ̀ kọ́kọ́ bá lọ́wọ́ ẹ̀ yẹn náà I think it's what we don't àti kà á kò gbọ́ owó yẹn lọ́wọ́ ẹ̀. Ó ti bẹ́ẹ̀ tó yà wẹ̀ kó mọ̀ kó tó àsìbẹ́là àwọn tó ń gbé ọmọ náà ẹni tẹ́ bá lọ ẹ bá wojú ọmọ ìṣẹ̀dá ẹ̀yin tẹ́ bá ń wọ ọmọ.